dùn nílé tiwa. Gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. A dúpẹ́ láṣálẹ́ fún àǹfààní tó fún wa láti wà pẹ̀lú yín ní orí amóhùnmáwòrán yìí. A dúpẹ́ pé Ọlọ́run dá wa sí títí di oṣù yìí láti tún wà láàyè láti wà nínú àwọn tí ó láǹfààní láti rí àkókò yìí. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti ìjọ Faith Baptist Church ní Stadium area ní Ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, inú wa dùn láti tún padà wà pẹ̀lú wa lórí móhùnmáwòrán. Mo gbàdúrà pé ọ̀rọ̀ Ọlọ́run tá a wàásù láṣálẹ́ yìí yóò jẹ́ ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan wa. Tẹ́ bá gbé bẹ́ẹ̀lì yín dání, ẹ jẹ́ ká ṣí bẹ́ẹ̀lì yín pẹ̀lú mi sí ìwé Lúùkù orí 2 láti ẹsẹ̀ 21 sí ìkejìdínlọ́gbọ̀n. Ẹ jẹ́ ká kà láti ẹsẹ̀ 21 sí 22. Bíbélì sọ ní báyìí pé nígbà tí ijọ́ 7 sì pé láti kọ ọmọ náà ní ilà, wọ́n pe orúkọ rẹ̀ ní Jésù, bí a ti sọ ọ́ tẹ́lẹ̀ láti ọ̀dọ̀ áńgẹ́lì náà wá kí a tó lóyún rẹ̀ nínú. Nígbà tí ọjọ́ ìwẹ̀nù Màríà sì pé gẹ́gẹ́ bí òfin Mósè, wọ́n gbé Jésù wá sí Jerúsálẹ́mù láti fi fún Olúwa, bí a ti kọ sínú òfin Olúwa pé gbogbo ọmọ ọkùnrin tí ó ṣe àkọ́bí orin a ó pè ní mímọ́ fún Olúwa, àti láti rúbọ gẹ́gẹ́ bí èyí tí a wà nínú òfin Olúwa, àdàbà méjì tàbí ọmọ ẹyẹlé méjì. Sì kíyèsí, ọkùnrin kan sì wà ní Jerúsálẹ́mù, orúkọ rẹ̀ a máa jẹ́ Símónì. Ọkùnrin náà sì ṣe olóòótọ́ àti olùfọkànsìn, ó ń retí ìtùnú Ísírẹ́lì. Ẹ̀mí mímọ́ ó sì bà lé, a sì fi hàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ náà wá pé òun kì yóò rí ikú kí ó tó rí Kristi Olúwa. Ó sì ti ipa ẹ̀mí wá sínú tẹ́ḿpìlì. Nígbà tí àwọn òbí rẹ̀ sì gbé ọmọ náà Jésù wá láti ṣe fún un bí ìṣe òfin. Nígbà náà ni ó gbé lé apá rẹ̀, ó fi ìbùkún fún Ọlọ́run. Òní ibi tí a kà ní àṣálẹ́ yìí, ó ní sọ nípa arákùnrin kan tá a pè ní Símónì. Fún àwa tá a bá mọ Bíbélì wa, ọ̀rọ̀ Símónì àbí tí Símónì ṣe yóò ti yé wa. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo fẹ́ ká wò láṣálẹ́ yìí. Bíbélì sọ̀rọ̀ nípa arákùnrin yìí, Símónì. Bíbélì sọ wípé ó ń wá ìmọ́lẹ̀, ó ń wò ó pé Ọlọ́run fi yé, ẹ̀mí mímọ́ Ọlọ́run fi yé wípé yóò rí Jésù nínú ẹran ara kó tó di pé yóò kúrò ní ayé. Ẹ̀mí mímọ́ Ọlọ́run fi yé wípé ọ̀nà ń bọ̀, ìmọ́lẹ̀ Jésù àti bí, ṣùgbọ́n òun ó láǹfààní láti rí nínú ẹran ara kó tó di pé ó kú kúrò nínú ẹran ara. Lóòótọ́ tó bá jẹ́ pé kò rí Jésù nínú ẹran ara, mo lè sọ fún ọ wípé bó bá kú ó ń lọ sọ́run rere. Ìdí tí ó sì fi lọ sọ́run rere òun ni wípé ó ti mọ̀ pé Jésù ń bọ̀. Fáwọn tí ò rí Jésù nínú ẹran ara, wọ́n ń fọkàn sí pé Jésù ń bọ̀, wọ́n gbàgbọ́ kó tó dé. Fáwa tí àwa ti wà láyé yìí, àwa ń gba Jésù tó ti wá àti à ń gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa. Ìgbàlà kan náà la ní, àjọ lọ sí ọ̀run rere ni. Tó bá jẹ́ pé Símónì kú kó tó dìgbà náà, òun náà láǹfààní láti lọ sí
ọ̀run rere, ṣùgbọ́n Ọlọ́run fi hàn wípé kò ní rí ikú kó tó rí Jésù nínú ẹran ara. Ntí mo fi hàn lálẹ́ ni mo wá fẹ́ ká tẹ̀síwájú nígbà tí màá wàásù lórí àkórí yìí, àwọn tí Símónì rí táwa náà gbúdọ̀ rí, àwọn tí Símónì rí tá a gbúdọ̀ rí. Lóòótọ́ Símónì rí Jésù, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó fi múlẹ̀ fún wa nípa Jésù tí gbogbo wa nílò láti rí bá a ṣe ń ṣe àkókò àjọyọ̀ kérésì tó ń súnmọ́lé fún wa yìí. Àwa náà gbúdọ̀ rí àwọn nǹkan tí Símónì rí, àwọn tó rí tó lè jẹ́ ìbùkún fún wọn, tó lè jẹ́ ìbùkún fún mi, tí ó sì jẹ́ tí ó lè ṣí wa níyè. Ẹ jẹ́ ká gbàdúrà ṣálẹ̀ yìí. Bàbá dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa, a gbàdúrà pé kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín bùkún wa. Ògo ni fún orúkọ yín, ní orúkọ Jésù Olúwa wa, àmín. Bíbélì fi yé wa ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, ó ní Bíbélì sọ pé ó sì ti ipa ẹ̀mí wá sínú tẹ́ḿbìlì nígbà tí àwọn òbí rẹ̀ sì gbé ọmọ náà Jésù wá láti ṣe fún un bí iṣẹ́ òfin. Bíbélì sọ pé ẹ̀mí mọ́ darí rẹ̀ nípa ẹ̀mí láti wá sínú tẹ́ḿbìlì. Ẹ̀mí mọ́ kì í ṣìyàn darí, ẹ̀mí mọ́ sì kì í sọ fún yàn láti ṣe tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo tẹ́mi mọ́ bá ní ká ṣe ó máa ń jẹ́ tó bá ìfẹ́ Ọlọ́run mu, tó sì bá òfin Ọlọ́run mu, tó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu ni. So ẹ̀mí mọ́ ò ṣì darí. Ìgbà tẹ́mi mọ́ ní pé kó lọ sínú tẹ́ḿbìlì tó sì lọ síbẹ̀, ó débẹ̀ ó rí pé ó bá Jésù níbẹ̀. Ṣùgbọ́n nǹkan kan àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tí Símónì rí ni Símónì ó rí olùgbàlà. Símónì rí olùgbàlà. Tá a bá wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, Bíbélì sọ pé nígbà náà ni ó gbé e ní apá rẹ̀, ó fi ìbùkún fún Ọlọ́run òní. Nígbà tí Símónì wọnú tẹ́ḿbìlì, ó rí Jésù tó jẹ́ ọmọ ọwọ́, ṣùgbọ́n nígbà tó rí Jésù kò rí Jésù gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ nìkan. Àbí kí lèèyàn máa ń ṣe ń gbà ní ìsìn tá a bá wò lónìí, tá a bá lọ kí àwọn ọlọ́mọ tuntun, tá a bá débẹ̀, tá a bá gbọ́mọ lọ́wọ́, ní tá a mọ̀ ṣe ni a mọ̀ jó, ọmọ yìí Olúwa ṣeun, Ọlọ́run ó bá wa tọ́jú rẹ̀, Ọlọ́run ó wò ó, Ọlọ́run ó dá sí, ọmọ yìí ó ṣoríire, ó débi gíga, ò ní ṣerú ẹgbẹ́, ní tá a mọ̀ ṣe nu. Ṣùgbọ́n nígbà tí Símónì rí Jésù, torí pé Jésù ju ọmọ ọwọ́ lásán lọ, Jésù èkán ṣe ọmọ ọwọ́ tí a bí tó nílò àdúrà. Símónì tún fògo fọ́lọ́run nígbà Olúwa mo rólùgbàlà. Ẹ tún wo ẹsẹ̀ yẹn padà, ó ní nígbà náà ni ó gbé e ní apá rẹ̀, ó fi ìbùkún fún Ọlọ́run òní. Ó ní in tó tẹ̀lé ní ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ni pé Olúwa nígbà yìí ni ó tọ́ jọ̀wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ lọ́wọ́ lọ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí Símónì rí Jésù tán kò gbàdúrà pé Jésù yóò dáa fún ọ, Jésù yóò ìbùkún ni fún ọ, Jésù ó ṣàṣeyọrí. No, toró pé Jésù ju ọmọ ọwọ́ lọ. Jésù jẹ́ kí ni? Olùgbàlà. Ó rí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó wá sí ìmúṣẹ. Ẹ wo tí Bíbélì sọ nínú ìwé Àìsáyà orí 7 ẹsẹ̀ 14. Bíbélì sọ pé nítorí náà Olúwa tìkára rẹ̀ yóò fún yín ní àmì kan, kíyèsí wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pè orúkọ rẹ̀ ní Ìmánúẹ́lì. So ìgbà tí Símónì rí Jésù kò rí ọmọ ọwọ́, ó rí àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run ti sọ nínú ìwé Àìsáyà tó wá sí ìmúṣẹ. Ó sì lè wo Jésù kó ní pé eléyìí ju ọmọ ọwọ́ lọ, torí ẹ̀mí mọ́ ló darí rẹ̀ pé lọ sínú tẹ́ḿbìlì. Ìgbàlà náà ti dé, ẹni tí mo sọ pé yóò gba aráyé là ti dé, ó débẹ̀ ó sì rí bẹ́ẹ̀. Kàkà tí ó fi wá gbé ọmọ ọwọ́ tí ó mọ ní ọmọ kékeré yìí yóò dáa fún ọ. Ó ní pé ó fi ìbùkún fún Olúwa, ó fi ìbùkún fún Ọlọ́run pé èmi lójú mi rí ìgbàlà, ni mo rí olùgbàlà nínú ẹran ara. Ó sọ pé ó tó àkókò jẹ̀mọ́ lọ. Nígbà tí Símónì rí nǹkan tí Símónì kọ́kọ́ rí lákọ̀ọ́kọ́, ó ní olùgbàlà. Mi ìmọ̀ bá a ṣe ń ṣe kérésì, mi ìmọ̀ tí wọ́n rí ní ìsinyìí o, bóyá o kàn rí nǹkan mìíràn tí ò yẹ kó rí, ṣùgbọ́n bá a ṣe ń wo kérésì lákòókò kérésì yìí tá à ń ṣe yìí, nǹkan àkọ́kọ́ tí Símónì rí tó yẹ káwa náà rí, ó ní ta ni? Olùgbàlà. Ó ní a bí olùgbàlà kan fún wa, ní tí ọ̀rọ̀ orin yẹn sọnù. Ìta gbúdọ̀ rí gẹ́gẹ́ àkókò yìí, òun ni olùgbàlà. Ohun ẹ̀kejì tí mo rí tí Símónì rí nígbà tí Símónì wọ inú tẹ́ḿbìlì, òun ni pé kò ṣe pé ó rólùgbàlà nìkan, ó rí ìgbàlà. Ó rí kí ni? Ìgbàlà. Ẹ wo ohun tí Bíbélì sọ nínú ìwé Lúùkù orí 2 kan náà láti ẹsẹ̀ 30 sí 32. Bíbélì sọ pé nítorí tí ojú mi ti rí ìgbàlà rẹ tí ìwọ ti pèsè sílẹ̀ níwájú ènìyàn gbogbo,
ìmọ́lẹ̀ láti mọ́ sí àwọn kèfèrí àti ògo Ísírẹ́lì ènìyàn rẹ̀. Bíbélì sọ wípé nígbà tó rí Jésù ó rí olùgbàlà, kìí ṣe pé ó kàn rí olùgbàlà kan ká sọ pé bóyá ó kàn rí ènìyàn kan tó kàn jẹ́ pa bóyá apẹ̀rẹ̀ ẹni tó kàn dá èèyàn nídè tó kàn máa wá sáyé tó yá yóò kàn jagun yóò sì dáwọn èèyàn rẹ̀ nídè. Ó rí ìgbàlà gangan, pé fún ènìyàn láti ní ìgbàlà láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run, pé Jésù gangan ni ìgbàlà náà o. Símónì ò kàn rí pé mo rí èèyàn lásán láti pè ní ẹni tí ó tú mi sílẹ̀. Ó rí ìgbàlà, ó rí Ọlọ́run nínú ènìyàn, ó rí olùgbàlà ó rí ìgbàlà tó wá sáyé láti wá gbà wá là. Nǹkan méjì lábẹ́ ìgbàlà tí Símónì rí. Ó ní wípé ó sọ wípé ìgbàlà yìí tóun rí yìí ó ló wà fún gbogbo ènìyàn. Ṣé ń gbọ́ mi láṣálẹ́ yìí? Ìgbàlà tí Símónì rí kèékàn ṣe fún òun nìkan, ó ló wà fún gbogbo ènìyàn. Ẹ̀wọ̀n tí Bíbélì sọ, ó ní ìmọ́lẹ̀ láti mọ́ sí ní ẹsẹ̀ Olúkù orí kejì yẹn, ẹsẹ̀ ìkẹtàlé ní èkejì 32, ẹsẹ̀ 32. Ìmọ́lẹ̀ láti mọ́ sí àwọn kèfèrí àti ògo Ísírẹ́lì ènìyàn rẹ̀. Àwọn èèyàn méjì ló wà lórílẹ̀‐èdè àgbáyé, oríṣiríṣi èèyàn méjì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè ṣe fi múlẹ̀. Bóyá ìwọ jẹ́ kèfèrí tàbí kó o jẹ́ ọmọ Ísírẹ́lì, tí nínú Bíbélì bó ṣe rínu kèfèrí àti àwọn tó jẹ́ ọmọ Ísírẹ́lì, àwọn nǹkan méjì tí Bíbélì fi lé wa nu. But nígbà tí Símónì sọ̀rọ̀ ń pẹ́ yìí, Símónì sọ wípé ìgbàlà yìí ó wà fún kèfèrí àti ògo fún tani? Ísírẹ́lì. Ẹ jẹ́ kọ́kọ́ wò, ìyẹn ń sọ fún wa wípé àkọ́kọ́ tí Símónì fi ń yé wa ní pé Jésù tá a sọ yìí, tá a pè ní olùgbàlà tó sì jẹ́ ìgbàlà yìí, ó jẹ́ ìgbàlà fún gbogbo ènìyàn, àti ẹni tó gbàgbọ́ àti ẹni tí ò gbàgbọ́, ó nìkan ní ọ̀nà sí ìyè. Ṣé ń gbọ́ mi láṣálẹ́ yìí? Ó ń sọ fún wa wípé Símónì èka ṣe pé bóyá fún àwọn Júù ni, àmọ́ pé àwọn mímọ́ sọ pé Jésù, àmọ́ àwọn mímọ́ sọ pé Jésù àrùn wá sáyé fáwọn Júù nìkan ni. Bíbélì fi ń yé wa gẹ́gẹ́ bí tí Símónì rí táwa náà sì gbúdọ̀ rí ní pé Jésù àrùn sáwọn Júù nìkan. Bíbélì fi yé wa bẹ̀yẹ, ó ní ìmọ́lẹ̀ láti mọ́ sí àwọn kèfèrí àti ògo Ísírẹ́lì ènìyàn rẹ̀. Tá a bá wò láti ẹsẹ̀ 21, ó ní tí ìwọ ti pèsè sílẹ̀ níwájú ènìyàn gbogbo. Ìyẹn túmọ̀ sí pé Jésù tó jẹ́ olùgbàlà, tó jẹ́ ìgbàlà, ó wà fún gbogbo ènìyàn gbogbo. Kò í ṣe fún àwọn Júù nìkan, kì í ṣe fún àwọn Kìrìsìtẹ́nì nìkan, ó wà fún gbogbo ènìyàn, ó wà fún gbogbo ẹ̀sìn nìkan, fún gbogbo ẹ̀sìn gbogbo. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nìkan ni Bíbélì sọ pé ó ní ìgbàlà. Ìtí Símónì rí àkọ́kọ́ ni pé ó rí olùgbàlà. Ìtorí lẹ́ẹ̀kejì ni ìgbàlà tó wà fún gbogbo ènìyàn. Ẹwọ́n tó tiẹ̀ pé fún àwọn Ísírẹ́lì gan ní ẹ̀kejì tó rí ní abẹ́ ìgbàlà yẹn, ẹwọ́n tó pé Bíbélì sọ pé ó sọ pé ògo Ísírẹ́lì ènìyàn rẹ̀. Ògo ló jẹ́ fún Ísírẹ́lì, kìí ṣe pé fún Ísírẹ́lì nìkan ni Jésù ti wá kú fún. Ògo ló kàn jẹ́ fún wọn pé nípasẹ̀ wọn ni Ọlọ́run ṣe ètò láti jẹ́ kí wúńdíá wá sáyé tí yóò bí Jésù sínú ayé nínú ẹran ara. Ògo ló jẹ́ fún wọn. Wọ́n lè sọ gbà ògo ni o, ìpasẹ̀ wa ló ti wá, ṣùgbọ́n Jésù ò ṣe páwọn nìkan ló wà fún, gbogbo ènìyàn, gbogbo aráyé ni Jésù kú fún. Ǹjẹ́ wọn náà ti rí ìgbàlà náà? Ǹjẹ́ ńgbà tá à ń ṣe kérésì yìí, ǹjẹ́ ò ń rí olùgbàlà àkọ́kọ́? Ǹjẹ́ ò ń rí gẹ́gẹ́ bí ìgbàlà tó mọ̀ pé ò ní olùgbàlà aráyé? Ẹ̀kẹta tí Símónì rí, tí mo rí tí Símónì rí, ó ní pé Símónì rí òkúta ìdìgbòlù. Ó rí òkúta ìdìgbòlù. Ẹ wo ohun tí Bíbélì sọ ní ẹsẹ̀ 24. Símónì sì súre fún wọn, ìyẹn fún ìyá Jésù àti Jósẹ́fù. Símónì sì súre fún wọn, ó sì wí fún Maria ìyá rẹ̀ pé kíyèsí a gbé ọmọ yìí kalẹ̀ fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀ ènìyàn ní Ísírẹ́lì àti fún àmì tí a ń sọ̀rọ̀ òdì sí. Ní ẹsẹ̀ 25 Bíbélì sọ pé idà yóò sì gún ìwọ náà ní ọkàn pẹ̀lú, kí a lè fi ìrònú ọ̀pọ̀ ọkàn hàn.
a tún rí pé nǹkan tí Símónì rí ni níbẹ̀ yẹn ni òkúta ìdìgbòlù. Nígbà tí Símónì sọ̀rọ̀ nípa òkúta ìdìgbòlù, torí mo rí pé ẹni tó mọ ọ̀rọ̀ Ọlọ́run ni, so ó lè rántí tí Bíbélì sọ nípa ìbí Jésù. Tá a bá wọnú ìwé Àìsáyà orí 8 ẹsẹ̀ 14 àti 15, Àìsáyà orí 8 ẹsẹ̀ 14 àti 15, ẹ̀wọ̀n Bíbélì sọ pé òun ó sì wà fún ibi mímọ́, ṣùgbọ́n fún òkúta ìdìgbòlù àti fún àpáta ẹ̀ṣẹ̀ sí ilé Ísírẹ́lì méjèèjì, fún ẹ̀gẹ́ àti fún okun dídẹ sí àwọn ará Jerúsálẹ́mù. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò sì kọsẹ̀, wọn ó sì ṣubú, a ó sì fọ́ wọn, a ó sì mú wọn. So Bíbélì ti sọ àsọtẹ́lẹ̀ nǹkan yìí tipẹ́. Mo máa sọ fáwọn èèyàn, mo ní pé wíwá sáyé Jésù kìí ṣe ìtàn àròsọ. Ó sì ṣòro fún ènìyàn nú ẹran ara láti mú àwọn àsọtẹ́lẹ̀ yìí ṣẹ tá a ti kọ lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún ọdún 5-6 sí ẹ̀yìn. Kẹ́nìkan wá dé kó wá ní mo fẹ́ mọ̀ ṣe, kò ṣeé ṣe láti rí ṣe bí a ṣe kọ́ ọ́ lẹ̀ gan. Bẹ́ẹ̀ ni ìgbà tí àwọn tó mọ ọ̀rọ̀ Ọlọ́run gbà náà tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n rí pé òótọ́ ni o, Jésù nìkan òun ni àsọtẹ́lẹ̀ yìí bá mu, torí òun náà ni ọmọ Ọlọ́run tí Ọlọ́run rán wá sáyé. Nígbà tí Símónì rí, ó rí òkúta yẹn ìdìgbòlù tí àwọn èèyàn kọsẹ̀ nípa rẹ̀. Ó kọ́kọ́ rí pé nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ sọnù, ó ní pé àwọn èèyàn kọsẹ̀ nípa rẹ̀. Mo sọ níbẹ̀rẹ̀, ṣẹ́rí tá a bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Jésù pé àmórúkọ à ń sọ̀rọ̀ pa Jésù báyìí, ẹ rí ìkọsẹ̀ dénú. Ẹ rí táwọn èèyàn mọ̀ yí tó jẹ́ pé àlejò ọjọ́ rẹ̀ ká mọ̀ sọ̀rọ̀, ká mọ̀ ṣe tó ṣe, ṣùgbọ́n tá a bá ti débẹ̀ tó bá ti di pé ǹjẹ́ o mọ̀ pé ọmọ Jésù lèmi, ǹjẹ́ o mọ̀ pé Jésù jẹ́ olùgbàlà, ǹjẹ́ o ti gbà, ẹ rí táwọn má bẹ̀ mi sọ̀rọ̀ Jésù, má bẹ̀ mi sọ̀rọ̀ Jésù, má bẹ̀ mi sọ̀rọ̀ Jésù. Ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ràn pé ká kàn mọ́ sọ pé ká sọ, ó ní ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pè lónígbàgbọ́ kí wọ́n lè mú dúró wọn mọ́, torí pé a ti wò pé tí n bá mú dúró mi kò ní jẹ́ ń gbayì, kò ní jẹ́ kínú àwọn èèyàn dùn sí mi. Tí n bá ń dárúkọ Jésù, tí n bá sọ pé lórúkọ Jésù, Jésù ó wà pẹ̀lú rẹ, kò ní jẹ́ àwọn èèyàn ó gbà, wọn ò ní fẹ́ gbà mí pa sọ́dọ̀ ara wọn. So mo gbọ́dọ̀ mọ kẹsẹ̀ wo, ó dà pé gbogbo alámọ̀ sọpọ̀ Ọlọ́run ṣáàjà mọ́ lọ Ọlọ́run. Tá a bá ti dé koríta ká mọ́ lọ Ọlọ́run, àti fún ilé àti fọ́tún ká mọ́ lọ Ọlọ́run. Ṣùgbọ́n tí n bá lọ sọ pé Jésù lolùgbàlà mi, ọmọ Jésù lèmi, wọ́n mọ̀ fi mí ṣe yẹ̀yẹ́, wọn tiẹ̀ ní fẹ́ bá mi ṣe. Jẹ́ kí n jẹ́ kó mọ̀ pé Bíbélì ti sọ wípé fún àwọn tí ò bá fẹ́ gba Jésù gbọ́ yóò jẹ́ òkúta ìkọsẹ̀ fún wọn. Símónì rí òkúta ìdìgbòlù. Lábẹ́ òkúta ìdìgbòlù yẹ nǹkan àkọ́kọ́ tó sì ní yóò ṣẹlẹ̀ ní pé òkúta ìkọ̀sẹ̀ ni ó jẹ́ fún àwọn tí ò gbàgbọ́. Fún àwọn èèyàn ní Ísírẹ́lì ńgbà náà, bí wọ́n ṣe rí Jésù, ó ní pé wọ́n rí wòlíì akiriṣore, aṣorekiri, ẹni tó fẹ́ bùkún yàn, ẹni tó fẹ́ kọ́ ayé rẹ̀ ó dá, olùwòsàn. Ṣùgbọ́n nígbà tó bá ti di pé ǹjẹ́ mọ̀ pé akiriṣore yìí, aṣorekiri yìí, olùwòsàn yìí, ó nìkan ní ọ̀nà sí ìyè. Wọ́n ní àwa gan, wọ́n gbọ́ táwọn mí ò tún ní pé àwa gan gba Jésù jù yín lọ, a mọ Jésù jù yín lọ. Mo máa wò pé ọ̀nà tí àwọn míì fi mọ Jésù yàtọ̀ sí Bíbélì ṣe ní kan mọ Jésù. Amen. Torí pé tó o bá tí ì mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, tó o bá mọ Jésù pé òun nìkan ni ìgbàlà, tó o bá mọ Jésù pé òun nìkan ni olùkúta ìdìgbòlù tó jẹ́ pé àwọn èèyàn ṣubú lára rẹ̀, o ò tí ì mọ olùgbàlà, o ò sì tí ì mọ Jésù bó ṣe yẹ kó o mọ̀. Bíbélì sọ pé àwọn èèyàn kọsẹ̀ lára rẹ̀, torí pé ní orúkọ Jésù, in fact tá a bá ti sọ̀rọ̀ pé orúkọ Jésù, ẹ sì rí táwọn èèyàn mọ tí wọ́n mọ sọ̀rọ̀ òdì sórúkọ Jésù. Ṣùgbọ́n Bíbélì ní káwa tẹ̀síwájú láti ṣe nínú ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ 23, Bíbélì ní pé ṣùgbọ́n àwa wàásù Kristi tí a kàn mọ́gi, fún Júù ó jẹ́ òkúta ìṣubú, àti fún àwọn Gíríkì ó jẹ́ aṣiwèrè. Ṣùgbọ́n àwa wàásù rẹ̀ fáwọn tí ò gbàgbọ́, wọ́n wà ní ìkóríta àwọn kèfèrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Bíbélì sọ pé Símónì rí òkúta ìdìgbòlù, òkúta ìkọ̀sẹ̀ la kọ́kọ́ rí lábẹ́ òkúta ìdìgbòlù. Òkúta tá a tún rí ni pé ó jẹ́ òkúta ìdìde, ìgbénidìde. Ní ẹsẹ̀ 24 yẹn, ohun tí Bíbélì sọ níbẹ̀ níparí rẹ̀, Bíbélì sọ pé a gbé ọmọ yìí kalẹ̀ fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀ ènìyàn ní Ísírẹ́lì, àti fún àmì tí a sọ̀rọ̀ òdì sí
àkọ́kọ́ àrípàwọn ó jẹ́ òkúta ìkọ̀sẹ̀ tó jẹ́ pé nípa rẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ òdì àgbàgbọ́ àrí gẹ́gẹ́ bí olùgbàlà wòlíì lásán ni àmọ́ èmi ò fẹ́ gbàgbọ́ o mi ì fẹ́ ṣe nǹkan kan ó jọ ohun táwọn èèyàn sọ̀rọ̀ òdì sí tó wọ́n sì ń ṣubú tó bá ti dé kòríta yẹn wọ́n ṣubú bọ̀bẹ́ni sọ pé kì í ṣe fún ṣubú nìkan ó ló tún wà fún ìdìde pé àwọn tó bá gbàgbọ́ kàkà kí wọ́n ṣubú kí wọ́n wà ń bẹ̀ wọ́n jẹ́ ẹni tó jẹ́ wípé wọ́n tún dìde wọ́n tún mọ òótọ́ sí ẹ̀wọ̀n bẹ́ẹ̀lì sọ ó ní fún òkúta ìdìde ó ní fún ọ̀pọ̀ ènìyàn ní Ísírẹ́lì àti fún àmì tí a sọ̀rọ̀ sí ẹ jẹ́ kí n túkà lẹ́ẹ̀kan sí ó ní a gbé ọmọ yìí kalẹ̀ fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀ ènìyàn so yóò wà fún ìṣubú fáwọn tí ò gbàgbọ́ wọ́n lè dúró bẹ̀ ó sì lè wà fún ìdìde fún àwọn tó bá gbàgbọ́ kí wọ́n dìbẹ̀ kí wọ́n dìde a rí pé láàrin àwọn Júù nígbà náà àwọn tó tiẹ̀ làmìlaka tí wọ́n gbajúgbajà wọ́n wà nígbà náà tó jẹ́ pé àwọn náà kọ́kọ́ wò pé báwo ni Jésù àǹtàbí ìdílé kápẹ́ńtà ó ṣe lè jólùgbàlà ṣùgbọ́n nígbà tí wọ́n ṣubú ńbẹ̀ tó tún yá àwọn náà dìde wọ́n rí wọ́n sì gbàgbọ́ àrí apàṣẹ rẹ̀ àrí Joseph Arimatia àrí Nikodemu àrí Nathaniel tó jẹ́ pé gbogbo wọn ni wọ́n ti kọ́kọ́ wò pé ṣé Jésù lè jólùgbàlà ṣá ṣó rere lè ti bẹ̀ ń wá ṣùgbọ́n nígbà tí wọ́n ṣubú ó jẹ́ òkúta àdìde tó ràn wọ́n lọ́wọ́ láti dìde táwọn náà ní lóòótọ́ ni Jésù jẹ́ olùgbàlà tí wọ́n sì gbàgbọ́ tí wọ́n sì tẹ̀lé ìtọ́lọ́run retí lọ́dọ̀ tiẹ̀ náà ní láṣálẹ́ yìí pé kò kàn má rí gẹ́gẹ́ bí òkúta ìdìgbòlù tí èyàn ó kọsẹ̀ tó sì dúró ń bẹ àbí tó yẹ̀yìn ṣùgbọ́n tó bá kọsẹ̀ ó yẹ kí ìkọsẹ̀ rẹ fẹ́ sọ pé jẹ́ mọ̀ sí ta ni Jésù igan. ohun ìkẹta lábẹ́ òkúta ìdìgbòlù tó jẹ́ ìparí ó ní pé kéèkàn ṣe pé Jésù jẹ́ òkúta ìkọ̀sẹ̀ àbójókúta ìdìde ṣùgbọ́n ní tí Símónì tún rí ni pé ó jẹ́ òkúta tí yóò jìyà ó wá sáyé yìí láti wá gbà wàhálà ni ó ń fi àsọtẹ́lẹ̀ nípa ihun tí Jésù ó là kọjá wípé á pa Jésù á fìyà jẹ á tutọ́ sí lára yóò jìyà lọ́jọ́ kan sì ń bọ̀ tó jẹ́ wípé yóò tún dìde láti fún wa ní ìyà nípẹ̀kun ihun tó wà ń bẹ̀ ní sórí ń gba ṣe ń ṣe kérésì gangan kọ́ nìkan là ń ṣe nínú ọmọ tá a bí yìí òun náà là ń rí ikú ìjìyà àti àjíǹde torí Jésù ti wá sáyé ó ti kú nítorí tiwa ó ti jí dìde láti fún wa ní ìyà nípẹ̀kun àjọyọ̀ kérésì ṣe nítumọ̀ o ṣùgbọ́n gbà náà tí ò tí ì kú tí wọ́n wò pé báwo ni ó ṣe Símónì sọ pé ihun tí ó ṣẹlẹ̀ ni mo nígbà tó gbé lọ́ní kò rí ọmọ jòjòló ó rí olùgbàlà ó tún rí ìgbàlà tó wà fún gbogbo ènìyàn ó wà fún gbogbo kèfèrí ó wà fún Júù ó wà fún gbogbo èèyàn lágbàáyé ohun ẹ̀kẹta ni ó rí òkúta ìdìgbòlù òkúta tó jẹ́ bẹ́ẹ̀ lèèyàn ti lè kọsẹ̀ ó lè kọsẹ̀ kó o ṣubú síbẹ̀ kò ní mí ìgbàgbọ́ wòlíì lásán ni mi ò ń gbà kí ṣe ogun gbàlà tèmi ó sì lè ṣe bẹ́ẹ̀ gan kó o tún wẹ̀yìn wò kó o tún ní ọ̀nà wo ló tọ́ka sí ìyè lóòótọ́ ǹjẹ́ṣẹ́ mi ni àbẹ́nìkan ṣiṣẹ́ náà parí fún mi kó o sì ṣe pinnu pé mo fẹ́ mọ̀ sí nípa Jésù yẹn mo fẹ́ gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi ìwọ náà ó lè dìde ó tún wá jẹ́ òkúta tó ń gbéni ró ẹ̀kẹta ó jẹ́ òkúta tó ń jìyà tó mọ̀ọ́mọ̀ jìyà nítorí ẹ̀ṣẹ̀ wa ká lè ní ìyà nípẹ̀kun mo béèrè láṣálẹ́ yìí bó o ṣe ń gbáradì fún kérésì àbí tó ń ṣe kérésì kí ni ìwọ náà rí nípa Jésù ǹjẹ́ o ti rí gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà á sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí ní Mọ́níyà ni o tàbí ní Ìlúpéjú ní Bódìjà tàbí ní Ìjókòdó tàbí ní Ìwó road tàbí ní Ọlọ́run Dáàbá yóò jẹ́ orísun tàbí ní Bódìjà pẹ̀lú gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́ tàbí ní ìlú Èkó tàbí ní ibikíbi tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa wa mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 56 52 070 38 06 56 52 070 87 68 21 22 070 87 68 21 22 070 55
307492. èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ pè ọ́ níjà kan. ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti yín ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè. Èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́tí sí ètò yìí. Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Nílé tiwa gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá